tẹ́wọ́ ní báwọn. Ìtẹ́ tẹ́wọ́ méjèèjì. Dáadáa fẹ́ẹ̀ ti láyé ọlọ́jà ọmọ yóò jèrè. Àmọ́ yóò jèrè. Ìlú lẹ́rọ ọlọ́wọ́ rẹ̀ yẹn lọ́wọ́. Ọlọ́wọ́ la tó káàkiri wa. Wọ́n ní àníyàn tó bí ìjà sí ìlú yìí. Fẹ́ǹsì òkìdé rẹ̀ báyìí. Ló wà lẹ́nu wọn. Fẹ́ǹsì lálá yóò dé lù. Pa ìjọba láṣẹ ó sì sí lù. Gbogbo ìgbà tí ó máa mú ìlú dàgbàsókè ọlọ́wọ́ sí ìlú rẹ̀ ìmọ̀ yìí. Ala bismillahir rahmanir rahim. Salata tamnaniha biya idafati rabbaniyati wa wilayati sodamaniyati wa mulkan kabira tazabu irisi watatu ala asabil mawu wa ta'limuna asmaika atayi akulu wa dai wa kadete yende arwawi ele yayi ayin shi etubi Allah ẹ má jọ yà yín lẹ́nu ìtumọ̀ aláwọ̀ ìdè áàpù àwọn onígbàgbọ́ kò sí ní máa ní ẹ̀mọ́ tí ó dààmú wa tábà ti ní àlèlúyà ẹni àlèlúyà tí mo wí. Hallelujah. Ọ̀sọ́ba àká àfọ́lọ́. Ọlọ́run ní èdè Ìbú ló ní àlèlúyà. Aláwọ̀ òun náà ní kò sọ́ba àká àfọ́lọ́ lẹ́lẹ̀ tó wù. Ọlọ́run gbàdúrà yìí. Ẹ wá sí fẹ́ta fún wa pé. Àmínà. Àkọ́kọ́ gbé yàtí ayé ní kọ́lọ̀jọ́ máa rọrùn. Àmì tẹ́lẹ̀ kejì jíjẹ gbáyé jíjẹ ayé dé ẹni tó ti wọ 70 bẹ̀lú, ẹni tó ti wọ 50 bẹ̀lú, ẹni tó ti wọ 50 bẹ̀lú, ẹni tó wọ 80 bẹ̀lú, tó tún máa rọrùn sí. Àmì ẹlẹ́kejì. Àmínà. Tẹ́lẹ̀ kejì. Ọ̀tá yìí tó yẹ kúrò láyé tó fẹ̀rù fún ní parẹ́. Ọmọ tó fẹ́ lágbájá ló sì báyìí, ó kọ́ olóòrò sí parẹ́, olóòrò parẹ́ láyé. Àmín. Àwọn akẹ́kọ̀ọ́ wa tí Ọlọ́run sí ọ̀fà ọ̀pá ẹran àtẹnitọ́ ọ̀fà láti fi tàmákà ní àyíká. Àyà bí àwọn oníkàwé àbẹ̀tàlẹ̀ pẹ̀lú tí rẹ̀ èdè akẹ́kọ̀ọ́ sí àlọ́rọ̀ méjì bàbá tó wákàtí méjì bóò lè lé ìrìnmà bóò ló ṣe kà. Ọba mi nílùú kálukú lu àwọn ọmọ rẹ̀ ní bóòlẹ̀ ni mo ṣe ga bóòlẹ̀ ni mo ṣe ga ojú ká ojú náà máa ga ojú náà máa ga ẹ̀mí yóò wá kú ẹ̀mí yóò wá kú ní sọ́kù alábísímìláyà aláhùnmá ya kọ̀ọ̀dúnmù ya dáfíò ya kọ́ èrò ìkẹ́ àrí máa rájà ní ìdóòrì nípa àríkà àyàmá àrájà Adam fúlẹ̀kà Ayuba wasafetahu wayama Rufa Isa ila samai wayama Salama Sekina ila Yahudi Salimuni min kulli fasi wal ausini wal gami wal dori wal shari wal maridi wal jini wal insi wa min jami musibati dunya wal akhirah gbogbo ìlú ìrìnmọ̀ àti òkúrọ̀lú ìlú àríkà nínú òkú òní ọ̀rọ̀ ìlú lágbára náà gbogbo ọmọ tí bá ti ń bọ̀ wá ọmọ gbé mọ́tò láláwọ̀ ìlú àmọ́ wá kọ́lé sí ìlú àmọ́ lọ Jerusalem ìlú àmọ́ lọ Mẹ́kà ní ìlú àwọn olóòdì mínísítà ní ìlú ẹni tó ti di rẹ́ẹ̀mù ẹni tó ti di chairman local government olóòdì ti di commissioner ọlọ́mọ ẹgbẹ́ government ìlú Amina. 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 Subhana rabbika rabbil izzati amma yasifun. Ara àwọn tó wà nínú yín tí ò sí bí ní bẹ̀rẹ̀ Ọmọyẹlé àti Mr. Fisayo Dada àti ẹnjìnìà Ayọ̀ Àgbékanmi jẹ́ tó bá ń ṣe díẹ̀ gẹ́gẹ́ bí chairman pè pàdé pẹ̀lú mi gbogbo àjọṣe pàdé nígbà tó bá ẹ̀yìn lọ́rùn. Lára yín náà a tún fẹ́ dá ìgbìmọ̀ kékeré kalẹ̀ tí a fẹ́ pè ní Greater Ẹ̀rìmọ̀ nítorí pé bẹ́ẹ̀rì kan ṣe wà
a nílẹ̀ jaburata pápá láwọn tó ń gbé ráìsì jù Ẹ̀rìmọ̀ yìí nọ́mbà 1 ráìsì Ẹ̀rìmọ̀ ló dẹ̀ dùn jù ṣùgbọ́n láwọn ẹyẹ ń fò àwọn ìyá kan ń fò ẹni wọ́n jẹ ráìsì ní ẹ̀wọ̀n akóbá wọlé ṣùgbọ́n Ọlọ́run á tún bá wa kó igbá yẹn náà jáde ẹ̀ bá ṣe ń talẹ̀ lápọ̀ ń ṣe kinní kan ilẹ̀ kan lọ yáyáyá afẹ́kọ́ tún gbogbo ètò wọ́n ṣe mapping fún ìlú ibi tá a máa lò fún school ó ti wà ń bẹ̀ ibi tá a máa lò fún iléeṣẹ́ á wà ń bẹ̀ so àwọn kan ló máa mójútó àá jẹ́ kẹ́ mọ àwọn yẹn tó bá yá ètò yìí ẹ rántí pé school bí tá a wà yìí òun gangan ni bàbá mi lọ school yìí dẹ̀ ti pé 92 years ó ṣe kéré ó ti pé 92 years nígbà tí Anglican Church tó ní lẹ́rìmọ̀ tó wọ ìlú Ẹ̀rìmọ̀ náà ó wà nínú ìlú àwọn tábáyà kìíní àti church kìíní wọlé church náà ló lè wá òbílẹ̀ tó tó di pé ìjọba wa gbà á 92 years ẹ̀dẹ̀ mọ́ pé a ní ilé ìwé ẹ̀kọ́ gíga girama tó wà lórí wá éka ẹ̀rántí Ẹ̀rìmọ̀ school wà ń bẹ̀. So a fẹ́ fi lórí àwọn Old Students Association fún Ẹ̀rìmọ̀ Community Grammar School. So mo fẹ́ yan àwọn mẹ́rin kan wọ́n jẹ́ bí coordinator. Mr. Nat Olúwàgbáyé, Mr. Felix Oyetunji, Mr. Ṣẹ́gun Arówó àti Mr. Ajibola Ojo. Ẹ̀yà kọ́mọkọ́mọkọ́mọ ẹ mọ̀ pé school á mi lè mí lọ gbogbo àwọn tí mò ń pè yìí abẹ́ àkóso yín náà ni gẹ́gẹ́ bí Ẹlẹ́rìmọ̀ Advisory Council bí àwọn méjì ló kù dà púpọ̀ yìí kan Bíbálá Òjòdà kò sí tòsí so jẹ́ bí alákòóso coordinator láti kó gbogbo àwọn ọmọ tó lọ school yẹn jọ fún ìdàgbàsókè school yẹn. Ẹ bá mi tún fún wọn ládùúrà ṣókí ìgbè túbú àbí ká ló máa gbàdúrà. Ilé oge tó gba máikrófóònù sínétọ̀ lọ́la ni wọ́n incoming sínétọ̀ l'Abuja Federal Capital kí ló yí ló ti d'Abuja rí. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ìlú Ẹ̀rìmọ̀ pẹ̀lú ọ̀wọ̀ púpọ̀. A kú ọdún, mo máa ń gbà ládùúrà ní agbára àti àṣẹ bàbá wa Láyélúwà tó ní kí n gbàdúrà fún yín. Mo dúró gẹ́gẹ́ bí ìyá. Mo gbàdúrà fún yín pé iṣẹ́ tí wọ́n gbé ràn yín àṣeyẹ lẹ máa ṣe. Gbogbo ọ̀nà tẹ́ bá gbé èrò náà gbà ìgbéga ló máa já sí. Gbogbo ọ̀nà tẹ́ máa fi ṣe tó ń jẹ́ owó Olúwa ṣílẹ̀kùn ibẹ̀ fún yín ní agbára Ọlọ́run wọn níbi ẹlòmíràn ṣe yín. Gbogbo àwọn bàbá tí wọ́n ní kó ń ṣe alámòójútó yín ẹ̀mí jọra yín lójú níwájú wọn lágbára Ọlọ́run wọn dẹ̀ ní sì ní advice ní ọ̀la láhàólà wàlà quwwata ìlà billahi alil azim. Lára àwọn ọ̀tàn pẹ̀lú láti ìlú Ọ̀fà ni wọ́n tẹ bá ti d'Àbújá ẹ bá ti lẹ́ẹ̀ béèrè yèyé oge Northern Nigeria ọkàn yín balẹ̀ ẹ̀kọ́ dárúkọ Arówó Tawáyà kejì gbọ́n sọ́run ni so lágbára Ọlọ́run mo máa kí wọn d'Àbújá wọ́n bá ti parí election nítorí pé sínétọ̀ mi rò pé sínétọ̀ tó fáìn so màá wá kí yín l'Àbújá pàtẹ́ bá ti wọnú senate ọkàn mi á balẹ̀ tí bá dẹ̀ ti ń padà bọ̀ jíìpù tó bá tóbi jù ní máa gbé dání padà so mo kí gbogbo wa o á dáa fún yín o ọkàn yín á balẹ̀ o àá ṣoríire o bá a ṣe ṣọdún yìí àtúnṣe ní ọ̀pọ̀lọpọ̀ fún owó àníkún ọmọ àníkún àlàáfíà Ọlọ́run á jẹ́ kó jẹ́ tiwa ẹni tá a máa ṣẹ̀ tí ò ní dáríjì wa Ọlọ́run jẹ́ ká ṣẹ̀ ẹ́ ibi tá a máa rìn tá a máa fi tẹ ojú nílẹ̀ mọ́lẹ̀ Ọlọ́run jẹ́ ká rìn ní wọ́n ní àtòtún àtòsí lẹ́yìn lébi tó lè wọlé ire owó ire àlàáfíà máa jẹ́ tiwa ojú ìbùkún gbogbo àwọn tó bá rà ní ṣe ìdòdùkú ló rọ̀ níwá lórí ọ̀rọ̀ tó dára fún yín o ẹ ṣé mo dúpẹ́ o God bless you.
Àdúrà mi gbà. Àdúrà mi gbà. Àdúrà mi gbà. Ọlọ́run ọba tó fi yín sórí Àdúrà mi gbà. Sọ́mọ sì rántí. Àdúrà mi gbà. Máa gbádùn ara rẹ lọ. Yèyé oge. Bíbélì abẹ́jẹ sùn. Bíbélì abẹ́lẹ̀ já. Yèyé oge. Yèyé Yorùbá. Yèyé ẹ̀gbọ́n Yorùbá. Olórí àdàrà ọ̀nẹ́gbà yẹn o. Àdúrà mi gbà. Iwájú náà ni ìfẹ́ẹ̀dì tí máa ń rẹ́ sí. Bẹ́ẹ̀ni, iwájú náà ni yóò máa lágbára lẹ́jọ́ tàbí àṣẹ. Ilé ìròyìn ẹ̀rọ bẹ́ẹ̀ ni tí a ti ń gbé.